ẹ̀sùn mọ́ bí ẹ jáde o fídíò yìí. pípọ̀ ìfọ́ ni o. àní ó tó yà lẹ́nu pé wọ́n ń jà lọ́rùn ọ̀nà wo ló gbà kára ayé tí ọmọ Palestine gangan ọmọ Palestine sọ́rọ́jú àti gbé fúlà àti gbé cardboard kọ́ ẹ pé ẹ protest o. ọmọ Palestine tó lè rojú ráyè gbé placard yẹn ó nídìí àwọn yẹn ẹ mọ̀ wípé òròmọ ìdíyẹ mufti ìwò kò mọ Benjamin Netanyahu àwọn Palestine ló mọ Netanyahu ó dàbí mufti ìwò yóò mọ nǹkan tó wà lọ́wọ́ ọ̀gbẹ́ni Benjamin Netanyahu yìí mufti ìwò ẹ wò nǹkan tó wà lọ́wọ́ ẹ̀ ṣẹtiri àwọn yẹn ò ṣe wọn ò lè bẹ́ sí Benjamin Netanyahu but wọ́n máa wọn nǹkan jọ lọ́wọ́. ẹ̀mú kó tó wá ń bí mi inú ibi tí ilẹ̀ ti dá òun ni mufti ti lè máa protest àwọn ibi tó ìṣẹ̀kọ̀ gba bí ojú ogun lọ wọn ò gbójú ogun lọ ibi tí ò ti sógun lọ ti ń protest. bí kò àtàn dẹ́gbọ̀ àtàwọn bí ni wọ́n fẹ́ mọ dẹ́gbọ̀ àtàwọn bí ni ó yá iṣẹ́ kí ni protest tí wọ́n ń protest nílẹ̀ ibi tí wọn ò ti jà tí Netanyahu tẹ̀ ń sọ ògbókọ̀ wá ní o. nǹkan tó tẹ̀ ń bí mi inú. kí iṣẹ́ kí protest fẹ́ ṣe. mufti eléyìí yàtọ̀ sí ọ̀rọ̀ ẹ̀yìn àti Taniolohun mufti o ẹ jọ̀ọ́ ẹ má lọ fa jọ̀gbọ̀dọ̀ wá bá wa tàwa bí o nítorí Benjamin Netanyahu yẹn ó ní mísà kan tó bá ti trace èèyàn bí ẹ̀yin ṣe jẹ́ mufti ìwò yẹn tẹ́ bá fẹ́ lọ kí á lù wàlà mísà yẹn máa trace yín lọ báyìí kẹ́yà lọ́dọ̀ ìyá ló jẹ́ kẹ́lọ́jẹ́ o mísà yẹn máa dó síta ni ibi táwọn pípì yẹn ní science wọ́n ní technology. ẹ̀sùn àmọ́ pé wọ́n sọ pé gbogbo wa ọmọ ìyá ni wọ́n ewúrẹ́ ilé mufti ni o ọba ìlú mufti ni o tó bá dúró tó bá dúró àtọ̀ mílíkì sí tí kí ló bá di mufti. òun lè ń jọ mufti wò yìí ṣé Netanyahu ni o pé kó fi Taniolohun lọ paroko fún ẹjọ́ Netanyahu broda bí o sí bẹ́ẹ̀ o. èmi ò mọ̀ parẹ́ o mufti ni o òun àtọ́ba rẹ̀ lù wọ́n èmi ò mọ̀ parẹ́ Netanyahu dákun sáà mọ́ gbọ́nà Ìbàdàn ẹ wá kọ́mpáàdì mufti ni ẹ wá. Yorùbá lọ́wọ́ bọ̀ wọ́n tó bá porí akọni wọ́n máa fi dà lálẹ́ ga èèyàn gbọ́dọ̀ porí Benjamin Netanyahu èèyàn gbọ́dọ̀ fi dà lálẹ́ èèyàn gbọ́dọ̀ yìnbọn sókè pàpàpà. lé ló pè ọ̀rọ̀ pákàdì ti gbé kí ló pè protest iṣẹ́ kí protest ṣe bẹ́ẹ̀ ṣe. gbogbo Arab country wọ́n fèsì ọ̀gbẹ́ni ìwọ̀n tí ìdààmú ìwọ̀n ti pákàdì Nàìjíríà nígbà ó ti jẹun tó ti yó tó ti bẹ́lẹ̀ àsùntàn. bẹ́ẹ̀ báyìí kó ti jẹun ó ti yó ó ti bẹ́lẹ̀ ó ti dàbí ara lọ́dọ̀ ẹlẹ́yà ojú ni ọyọ parí ó yọ dání yẹn mọ̀jọ. Benjamin Netanyahu tó mọ̀jọ ó ń yọ ni. Benjamin Netanyahu kò yọkùn nínú protest tí mo rí pọ́n gbé plata àwọn ọlọ́jọkùn yìí èèyàn tó bá dé yọkùn ni kò gbowó fún kó máa lọ gbé bọ́ọ̀bù fún o kó máa lọ gbé bọ́ọ̀bù fẹ́ tó yọkùn. nísìnyí. àwọn olóye yín tó ń ṣeun ẹ mọ bígbà tí ẹntì bàálù tó ti fò kẹ́nìkan wá lòdì sálẹ̀ wá juwọ́ sára òkè òun sórí ìwọ tó ń juwọ́ báyìí bá ti wọ́n sí gbà yẹ kéwù bẹ́ẹ̀ lọ́wọ́ mufti ó ń wá bóyá àwọn ará recognition bóyá àwọn ará bẹ̀rù bóyá wọ́n ti ẹ̀rọ òun wọ́n ó gbowó fún un. torí tẹ́yìn ìmọ̀ àbí akínú túmọ̀ tó ṣe nísìn ṣé àpè ààrẹ tiwa kókó àwọn ọmọ Nàìjíríà kálọ̀ sọ́pọ́ọ̀tì wọn ni sáyàbù ọ̀yá àwọn tó jọ sí ẹ̀bọ́dà àwọn Jordan àwọn Christian sí ẹ̀bọ́dà àwọn Iran tó yọ sí ẹ̀bọ́dà. Iran ti lọ gbé lórí Benjamin Netanyahu yẹn. àwọn yẹn ò gbé plákàdì o àwọn tó yọ sí ẹ̀bọ́dà àwọn yẹn wọn ò fún wọn lásàlọ́mù wọ́n ti kúrò sí bọ́dà wọn. ẹjọ ọ̀nà olóògbà kàwá àbúrò àjọ sí ẹ̀bọ́dà. má bínú ẹ̀yin tẹ́ ń wò wá ṣé olúwa ọjọ́ mufti torí tí wọ́n bá ń rìn sí kí wọ́n máa wẹ̀yìn torí mísáì ni o. èyí tó burú jù nìyẹn àwọn tó yọ sí ẹ̀bọ́dà wọ́n ti bọ́dà wọn wọn ò fún wọn lásàlọ́mù àwọn Jordan kò tó yọ sí ẹ̀bọ́dà Egypt sẹ́yìn sí ẹ̀bọ́dà wọ́n ti bọ́dà wọn ò gbé plákáàdì ìkan wá wá láti bí ìwà Yorùbá ti lọ wọn ti bọ̀ Yorùbá sọ wípé tíyàn bá yó tán á máa wá bẹ́kùnbẹ́kùn kò lélẹ̀ ikú tó yẹ ẹ náà ní fẹ́ràn èlò Netanyahu ní bẹ́kùn ó máa destroy gbogbo bọ́ọ̀tì ni. bẹ́ẹ̀ destroy ẹjọ eléyìí ọ̀rọ̀ religion mọ̀ sí à ń bẹ ó yá mufti ìwò ẹjọ máa kọ lẹ́tà sábùkù ẹni tẹ́ lọ́ kọ bọ̀bọ̀ yẹn ò gbádùn o
Benjamin Netanyahu. Ó kàn náwó ni wọn ò rí. Ó náwó ṣe tó wà ní bàálù ni mufti náwó ṣe tó wà ní bàálù ni wọn ò lè rí. Ó náwó ṣe tó wà ní bàálù ni wọn ò lè rí. Mo sì mọ̀ pé tí mufti ṣe táyé pé bí ó ń ṣàṣe kan ló ṣe àbí kírísítẹ́nì ló ṣe ni. Bẹ́ẹ̀ni. Wọ́n ti fìyà jẹ. Bẹ́ẹ̀ni. Torí nílùú ibi tí o ti ṣógun báyìí sọ pé ìlú ilé tó yìí ogun mélòó la jà ń lu yìí nílùú ibi tí o ti ṣógun ogun Biafra gọ́sà tí o wà ń kọ́lẹ́tà tó wà ń gbé plákáàdì igi báyìí nílùú ilé tó yìí ogun mélòó la ti jà ń lu yìí bóyá tó má sọ̀rọ̀ ogun ẹ̀rìn mọ́ bóyá ó dàbí èyàn ó dàbí ẹ̀kọ́ ó dàbí kábàáyà wọ ni sòkè yẹn ọrùn wà lọ káwọn àwọn ọmọ tẹ́ kó mọ ṣiṣẹ́ àwọn ògùn ọ̀la tiwa ó wá ń kó wọn ìkọ́ tẹ wà ní fídíò yẹn tó ń gbẹ́sẹ̀ báyìí mo pé ṣé bọ́ǹbù lélẹ̀ fẹ́ bá jẹ́sẹ̀ ni tó ń ṣe báyìí Netanyahu ní wá sójú ogun bọ́ǹbù eruku lẹ́ máa rí ti gbogbo yín máa kú Netanyahu ẹ lọ́wọ́ Netanyahu Benjamin Netanyahu ṣé ìgbà mi ní. erépa ló pè erépa ẹlòmíì erépa ló pè ọ̀rọ̀ Palestine yẹn àwọn kan gbọ́ ní rédíò erépa ni wọ́n pè tí ó ti jó erépa lójú wọn. àwọn kan kú lójú ogun. àmọ̀ràn mufta ẹlẹ́nu jẹ̀bẹ̀lẹ̀ àmọ̀ràn tẹ́mi ò fún ọ rèé ìwọ tó bá nídìí owó transport owó tó fi gbé bàálù owó flight ń fún ọ gbéra rẹ gidi gan kọ ọmọ lọ Palestine àlè mùsùlùmí ṣe wọ́n mọ̀ yáyín ni. kábíyèsí lódìmọ̀lẹ̀ kábíyèsí fa ìlú ìjẹ́kùnrin láwà níléeṣẹ́ rẹ́mí tí wọ́n ń pe òkúlẹ̀ wọ́n ti ń gbọ́ sáà tẹ̀kọ̀ tó ti sọ di tẹ̀ ìbò olówó wọn ní gbogbo ẹ̀ ṣùgbọ́n tó ṣe àdábẹ́nu pé ìwọ̀n bọ̀ ògùn làwárí lórí atẹ́gùn asọ́kùpọ̀ tó tún wọjú ẹ̀yin ìyá wa ẹ dákun àwọn òògùn wọlé ní tí ẹni sọ fún gbogbo àwọn èèyàn tẹsí gbogbo àwọn tí ó ń wọlé. ẹ ṣe àdúpẹ́ ẹ káàárọ̀ ẹ káàsán gbogbo tẹ bá ti ń gbọ́ wa o orúkọ tèmi ni ọmọ mi láti iléeṣẹ́ Renix Reshape Herbs níléeṣẹ́ wa dẹ̀rẹ́ oògùn oríṣiríṣi òun là ń ṣe oògùn tó ń ṣara lóore oògùn tó ń ṣiṣẹ́ fún àní tó ń ṣiṣẹ́ fún ẹni tó bá ní ìfúnpá gíga which is called BP àní tó ń ṣiṣẹ́ fún arthritis ẹni tó bá ní àwọ̀pá ara àrọ́pá ẹsẹ̀ bí ẹni tára ń dùn egungun ara ń dùn àdẹ̀ní tó ń ṣiṣẹ́ fún diabetes èyí tá à ń pè ní ìtọ̀ ṣúgà tó oògùn wa ń lọ lọ́lọ́pọ̀ ìjọ̀kan òkè eléyìí ló ń ṣiṣẹ́ fún ìtọ̀ ṣúgà tí a gbé jáde láti iléeṣẹ́ Renix Reshape Herbs à ń porúkọ ẹ̀ ní ren diabetes a ní ní powder àdẹ̀ní ní capsule. eléyìí mú lọ́tún polówó àtẹ́pẹ́ ní awogbarun mo ti lè náà rí bàbá wa kò ní ti awogbarun yìí. èmi ni Ayọ̀délé Yusuf láti iléeṣẹ́ Renix awogbarun gbẹ́sẹ̀ pé awogbarun ó ṣiṣẹ́ fún gbogbo nǹkan tó ti sápamọ́ sí àgọ́ ara wa ló bá parí. ẹ ṣe àdúgbò ẹ mo ní gbogbo tẹ̀lé ránṣọ látàárọ̀ mo ti ẹ̀ bẹ́ mi èyí tó bẹ́ mi ni ìtẹ́kùn tí máa ti mú mi wọlé tí lè fi. ṣé ti bẹ̀rẹ̀ lẹ́ sọ ìyẹn wà nílẹ̀ tó bá rí pé òun lélẹ̀ man booster pro òun là ń pè in form of kit ló bá wá ó wà lólómi ó dẹ̀ wà lórí tiẹ̀ wò lómi ṣíṣe ló wà lólómi tó tún wà lórí ẹ̀. No, kì í ṣe gbogbo ẹ̀ tó bá ti pè ní kit a máa ṣe lólómi a máa ṣe ní oníyọ̀fun a máa ṣe ní oní capsule náà àwọn kan wà tẹ́ pé capsule nìkan ni tí ò ń ṣe olómi yẹn náà bí àwọn bíi BP àwọn bíi diabetes bọ́ eléyìí ọmọ iṣẹ́ eléyìí sà tẹ́ ìwọ̀n tẹ́ bá gbé yẹ̀wò lásán tẹ́ bá máa mú lásán báyìí àwọn obìnrin yẹn gan ó máa fẹ́ kú ni wọ́n fẹ́ kú lálẹ́ ìyẹ̀wò lẹ́ wá ṣe àdìkẹ́gbẹ́ yẹ̀wò ní kẹ́gbẹ́ yẹ̀wò. ọjọ́ tí ẹ̀ tún ní ògùn mi táyé pé ní ẹ̀ máa fẹ́ kú bí nǹkan kan látara omi àbí ẹ̀ kárọ̀ láti fi kan táyé pé òun náà lè yanjú ẹ̀ ǹjọ́ wà láàrin ògùn tẹ́ kúlẹ̀. òun náà lè ṣe wá dúpẹ́ òun gbọ́ngàn lélẹ̀ òun gbọ́ngàn ló ń pè ní EP7 natural antibiotics liquid antibiotics fún àwọn tó ní infection àwọn tó ní kòkòrò ìbájọṣepọ̀ àwọn tó ní gonorrhea tó yẹ pé nígbà tí wọ́n bá tọ̀ báyìí ẹ̀jẹ̀ ni àwọn tó yẹ pé nígbà tí wọ́n bá yúnra tí yọ́ bá ti ní àjọṣepọ̀ wọ́n máa yúnra wọ́n máa yún ìdí wọ́n máa yún gbogbo ibi tí ó jẹ́ kó máa yún so ká bá ti lè fún wọn ní oògùn yìí EP7 natural antibiotics òun gbogbo ló ṣiṣẹ́ fún. oògùn tí mo rí mi yóò lè mílíọ̀nù ó pọ̀ mi ju pé dájúdájú sọ pé kò sóògùn wà bí àrùn kan wà tí àti ìrògùn ẹ̀ lọ ẹ jẹ́ àtúwò mi ìtẹ́lẹ̀ fún wa kò lẹ́tún fún wa mí. òun lélẹ̀ sàn oògùn yìí ní sin BP knockout organic flow òun la pé so oògùn yìí bó ṣe wà bá ó ṣiṣẹ́ fún ẹni tí ó bá ní ẹ̀jẹ̀ ríru ẹni tó bá ní IV ẹni tí BP ẹ̀ bá lọ sókè nígbà BP ẹ̀ ṣe lọ sókè tó bá máa lo oògùn yìí tó bá fi lo oògùn yìí tó jáde láti iléeṣẹ́ Renix Reshape gbogbo ìfúnpá tó ga sókè ó máa wálẹ̀ bẹ́ẹ̀ ni. nǹkan mo ní tán níjà bí a ń dà sí yìí kí n tó ṣe é àbí inú obìnrin ìyá wa kó sáré kó púpọ̀ mi èyí tó ní sẹ́kẹ̀tì ṣe. oògùn yìí bó ṣe wà báyìí òun là ń pè ní fibroid ease oògùn yìí oògùn obìnrin ni ó ṣiṣẹ́ fún ẹni tí ó bá ní ìjú ẹ̀rọ fún àwọn obìnrin mi wà tẹ́pọ́n máa yípo wọ́n máa wú tó máa rò bóyá oyún ló wà ń bẹ̀ tí wọ́n nílẹ̀ pé nǹkan tó wà ń bẹ̀ kì í ṣe oyún so oògùn yìí ó ṣiṣẹ́ fún ìjú obìnrin tó bá ní ìjú nínú ara tó bá ní fibroid bó dẹ̀ ṣe wà báyìí tó má dẹ̀ bẹ̀rẹ̀ sí ní máa lò báyìí ajẹ́bí dán lòun náà. ẹ tún tọ́sẹ̀ ìwé ní. eléyìí kì í ṣe ọṣẹ fún ìwẹ̀ náà ni
bó ṣe wà báyìí kì í ṣe bóyá bíi nọ́mà àwọn ọṣẹ rẹ̀ tí a máa ń lò ó ṣiṣẹ́ fún àwọn ọṣẹ bí ẹni tí ó ní egungun ara àwọn ká aromọléegun àwọn nǹkan báyìí bí ẹni tó ní kò ní tì mí dí àti máa ní ẹ̀yìn ń dùn mí ẹsẹ̀ ń ro mí ti má ti ń tó tẹ̀lé gun tí ò lè gun díẹ̀ tí ò lè gun òkè ó máa ní ara ń dùn òkun so the arthritis relief soap òun là ń pè ó wà in form of kit a ní ní ọṣẹ a ní ní tea a ní ní káfíńtà ní ní cream kí n tẹ̀ fún gbogbo bí tó bá ń complain pé ó dùn tó bá fi ń wọ báyìí gan ìtura ó máa dé sí ni gbogbo nǹkan tó bá ń ṣe. ilé ìdàbí ìpara ilé ìdàbí pẹfúmù ṣé ẹnu ta pẹfúmù náà ni àbí kí n ṣe àwọn eléyìí. ẹ ṣe gan ni sà bó lè ṣe wà báyìí à ń pè ní two-day pack òun là ń pè bóyá bí arẹ ni tó yẹ pé bóyá olóhùn ń tajà kò rówó kó jọ àbí bẹ́ẹ̀ ni two-day bí ẹni tí wọ́n dì tó wá fẹ́ já. ṣé pé ẹni ṣàtúnmọ̀ túnbẹ̀ kábíyèsí ló dùn ọ́ lè. bẹ́ẹ̀ ni sà bó ṣe wà báyìí bóyá bí ẹni tí wọ́n dì tó wá fẹ́ já rẹ̀ gbà pé àríwọ̀ ọ̀rọ̀ níṣẹ́ mo máa lọ síwájú. èmi ní sàlàyé túnbẹ̀ fún yẹn ní sàlàyé fún mi gbogbo ayé ló mọ sí ẹni tẹ́pẹ̀ túnbẹ̀ kò sí bí ìṣúra òṣèlè lè tó bẹ́ẹ̀ ayé ẹni ló ti mọ́lẹ̀ ìkẹyìn ogunlé bàbá mi ogunlé ìyá nìkan ni kí ẹ̀kọ́ tó túnbẹ̀ lè wà bí. bẹ́ẹ̀ni ẹni tó bá ti ní túnbẹ̀ yìí lọ́wọ́ gbogbo ẹ̀ ó ti parí gbogbo ẹ̀ ti parí tó bá ṣe ní olómi tó máa fi wẹ̀ òun la ní spray bí pẹ̀fún tó máa tẹ̀ sára kan tó jáde kúrò nílé á dẹ̀ ní ọṣẹ náà á ní powder dẹ̀ ní olóyin tẹ́pẹ́ ẹni tó bá láwọn yẹn báyìí gbogbo ibi tó bá dé báyìí bẹ́ẹ̀ ni gbogbo ibi tó bá dé báyìí ọmọ máa ṣùrù bó ni ọmọ máa ṣùrù bébè ọmọ máa nífẹ̀ẹ́ sí ni lẹ́yìn tó bá lo nǹkan túnde yìí so gbogbo spiritual breakthrough gbogbo nǹkan tí tó bá ti dì sí bójógun ìdílé ìyá ni bójógun ìdílé bá bójógun ìdílé bí bójógun ibi tó ti ń ṣiṣẹ́ náà ni gbogbo ẹ̀ máa já pẹ́tẹpẹ́tẹ ni. iléeṣẹ́ lẹ́yìn sábà ní ìlú Ìjẹ̀bú-Òde ìbẹ̀lẹ̀ ti rí tí a ti ń fi ọ̀rọ̀ wá gbogbo àwọn òṣìṣẹ́ lẹ́nu wò látàárọ̀ ní iléeṣẹ́ lẹ́yìn sábà bíi oríṣiríṣi ọ̀gùn ló pọ̀ òun pọ̀ lọ́bìbà tábánikà mọ̀ ṣàlàyé ògùn látàrọ̀ sílẹ̀ òyìṣú àní sọ ọ̀rọ̀ yẹn tán torí gbogbo tí wọ́n dùn ní ìsìn mo tún lóògùn yẹn tí sẹ́bí sí mi ọ̀nà ìmọ̀ tó ní fìlẹ̀ lẹ́yìn ó lóògùn ojú mi tẹ́ tójú bá ń yún lójú ẹ̀ bá ń ṣe pin tó bí ẹ̀rù wa mi mo kò sọ́ọ̀gùn tí ó sì ń bí kò sí ọ̀gùn tí ó sì ń bí wọ́n ní túnde wọ́n ní gbogbo ẹ̀ kò wá sí irú tẹ́ ẹ fẹ́ iléeṣẹ́ lẹ́yìn tó sọ pé ó ń ṣe ọ́ tó dèbí tí èèyàn nílùú sẹ̀ adúpẹ́lẹ́ olóògùn adúpẹ́lẹ́ ọ̀fà adúpẹ́lẹ́ ọ̀gbẹ̀yìn tàbí owó sẹ́ẹ̀ wà nígbà àwọn kẹsẹ̀ tó lè mú ọ̀gbọ̀n àwọn àbá wa wọ́n tún lè sọ di lílò wọ́n sọ di tablet wọ́n sọ di olómi wọ́n sọ fún káfù wọ́n sọ fún sọ́bẹ̀tì wọ́n sọ fún lóní ẹ̀ṣẹ̀ àdúpẹ́ iléeṣẹ́ lẹ́yìn tì ní iléeṣẹ́ wò ní bàjẹ́ iṣẹ́ wájú wò ní bàjẹ́. ìwúrí ọdún tuntun níbi tá a ti máa ń tọrọ ohun tá a fẹ́ tẹ́lẹ̀ dọ̀ sì máa fàṣẹ sí ní wàrà ṣe é sà tọdún yìí tó ti wọlé dé o. ọ̀wọ́n rin ọmọ aṣẹ́gilájẹ́ ẹ̀là àwòrí ọmọ làkúlà sọ̀rọ̀ ọ̀gbìngbìn kan gbogbo wọn gorí ìrókò wọn ń pariwo ajé tantan gbogbo ẹ̀dá yìí pátá tó fẹ́ bẹ́gbẹ́ pé làlùyọ lẹ́nu iṣẹ́ ò fẹ́ máa rí tajé ṣe kó o ṣòwò kó o bóde pàdé ìṣègùn ọ̀tá lójú ayé àti lójú ọ̀run ẹni tó ń wá ọmọ lọ́jọ́ tó ti pẹ́ ìjákulẹ̀ lórí ìwé ìrìnnà ní gbogbo ìgbà ò ti ń rí jẹrí mu tẹ́lẹ̀ ṣàdédé ní gbogbo nǹkan lọ́bìrìbì tètè máa bọ̀ níbi ìwúrí ọdún tuntun yìí èyí tó máa wáyé fún ọjọ́ mẹ́rìndínlógún gbáko ní December ọdún tá a wà yìí kó wá tọrọ gbogbo ohun tó fẹ́ fún ayé rẹ ní ti dáadáa káwọn alálẹ̀ ó sì máa fàṣẹ sí lójú ẹsẹ̀ àwọn tó wá lọ́dún tó kọjá ohun tí wọ́n fẹ́ ti tó wọn lọ́wọ́ wọ́n ti ń gbé ìgbésí ayé ìrọ̀rùn báyìí ìwọ náà má ṣàfira ẹ̀ wá gbọ́ o ẹ̀yin tẹ́ bá wà lọ́nà tó jìn lórílẹ̀‐èdè Nàìjíríà àtẹ̀yin tẹ́ wà ní èyíkéyìí orílẹ̀‐èdè ní Áfíríkà tó fi mọ́ ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó tẹ̀lé ráàyè wá síbi ètò yìí físíkàlì ẹ̀ má fòyà ṣẹ́rí bí ìwúrí ọdún tuntun yìí bá ti ń lọ lọ́wọ́ ní December a ó máa ṣe fídíò kọ́l pẹ̀lú yín tí kálukú dẹ̀ máa ṣe ìwúrí rẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ní èmi kan ìwọ kan tó lóyìnbó ń pè ní one on one táṣe ó dẹ̀ máa gùn lójú ẹsẹ̀ privacy yín jẹ́ wá lógún gidi gan ni o àwọn tí yóò máa súre fáwọn èèyàn níbi ètò yìí mímọ́ ni gbogbo wọn wà àwọn alálẹ̀ ló ń gbẹnu wọn ṣàṣẹ elédùà ló fi ṣẹ́ rán wọn. ó yá tó bá wà ní Nàìjíríà tàbí any country ní Áfíríkà bó sì jẹ́ lóyìnbó ló wà tètè pé àwọn hotline wa yìí kó book sílẹ̀ +23491509170 tàbí +2349150491169 tó fi mọ́ +2347031854347. ẹ̀yin tẹ́ ẹ bá wà ní ìpínlẹ̀ Ògùn àtàgbègbè ẹ lè kàn sí ilé iṣẹ́ wa láti lọ book a wà ní number 55 OEA compound along Old Ondo Benin Express Road adjacent Bena Farm Junction Ìjẹ̀bú Ìlẹsẹ̀ nípínlẹ̀ Ògùn tàbí kẹ́ẹ̀kan sí OEA Herbs and Scrub Spices lórí Facebook @OEA_Aba lórí Instagram wẹ́bsáìtì wa ní www.oea/aba.com email address wa ní appscrubs2019@gmail.com níbi ìwúrí ọdún tuntun tó máa wáyé ní December ọmọọba Ọlámilékan Olówu aláṣẹ OEA Herbs and Scrub Spices ló wí pé tèmi tiẹ̀ ò ní ṣòro ṣe o èéṣẹ́. kọ́ ọmọ ọlọ Palestine àlè mùsùlùmí ṣe wọ́n mọ̀ yáyín ni èyí ló flight ẹ pé nọ́mbà mi máa fún ẹ. kò ju ẹ lọ o gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ fàjọgọ̀dì wá sílẹ̀ Yorùbá àbí sí Nàìjíríà a ò fẹ́ o èèyàn tó bá fẹ́ protest fún Palestine kó gba visa Palestine kó lọ síbẹ̀ yín gọ́gọ́ lọ́ máa fi mọ̀ wípé show solidarity fún wọn kò yẹ pé bí ẹ máa wà nílẹ̀ tó wà peaceful ẹ máa sọ pé ẹ support ìdò ẹ tún jẹ́ kíyà jẹ wọ́n níbi tó wà ní ẹ lọ́ máa tún lọ́ máa jẹ ẹ lọ ẹ̀yin tí Akéde àti Taniolohun ó pọ̀.